ẹ̀yin olólùfẹ́ fíìmù Alaya Pupo apá kejì. Ẹ wá bìkan fìdílé o torí àsìkò ti tó fún wa láti gbádùn fíìmù aládùn fíìmù olóyin yìí. Ṣùgbọ́n kí a tó sọ ọjọ́ tí apá kejì náà máa jáde torí inú fídíò yìí ni a ti máa sọ fún yín. Ìbéèrè kan ni mo ní fún yín. Ṣé irú sùúrù tí ìyàwó àkọ́kọ́ tí ń ṣe Wumi Ajiboye, ṣé irú sùúrù tí ó ní ṣé ẹ tẹ̀lé ní ìdajì ẹ̀? Ẹ jẹ́ kí a mọ̀ ní comment section. Ẹ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Mo nífẹ̀ẹ́ Mide àti Wumi Ajiboye. Ẹ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù ní comment section. Àti wípé ṣé bí ìyá ọkọ ṣe hùwà bó ṣe ń fọ́ọ̀sì ọmọ ẹ̀fẹ́ gbogbo àwọn tó bá ṣàti wá pé wọ́n lè bímọ, wọ́n lè ṣègbà, wọ́n lè ṣàwò torí ìyàwó àkọ́kọ́ ò rọ́mọ bí. Ó ń gba gbogbo wọn sílé, ó ní kó fẹ́ gbogbo wọn. Ṣé irú ìwà yìí ṣé ó dáa? Ẹ jẹ́ kí a mọ̀ ní comment section àti wípé comment tí ó bá ní like jù ni ó ní àǹfààní láti jẹ nínú ẹ̀bùn tí à ń pín fún àwọn subscribers wa èyí tí ń ṣe 5,000 àti 10,000. A dẹ̀ tún lè pín data fún yín náà. Àwa obìnrin wàhálà wa pọ̀ kì í ṣe díẹ̀ kọ́. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ilé olórogún ilé ariwo ni, kí la tún perú eléyìí? Tí oyún ò dẹ̀ dúró lára ìkọ̀kan nù wọn, èyí tí oyún tún dúró lára ẹ̀ ó tún ń fa ìjọ̀gbọ̀n. Màmá lọ láì díjẹ tí wọ́n dẹ̀ ní wàhálà lọ́rùn. Bọ́n ṣe ń gbé wàhálà náà bọ̀ náà làwọn náà ṣe ń gbé wàhálà pàdé wọn. Kí ni ẹ rò wípé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù àti wípé báwo ni ayé ọkùnrin ṣe máa padà rí pẹ̀lú gbogbo ìyàwó tí ó níwọ̀n ẹ̀? Ṣé ìyàwó ẹ̀wọ̀n yìí ṣé wọ́n ní sún dé ibi tí kò fẹ́ báyìí? Ṣùgbọ́n ẹ má gbàgbé láti tẹ subscribe button kí ẹ sì tẹ aago ẹ̀gbẹ́ rẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń rí fídíò wa ní. Kí a bá lè send notification sí yín nígbà tí apá kejì fíìmù yìí bá jáde lọ́la. Ẹ jẹ́ kí a mọ̀ bóyá ẹ̀yin náà lè jẹ́ ìyàwó kejì àbí ìyàwó kẹta àbí ìyàwó kẹrin. A kò ní rí jù báyìí lọ. Rere lójú wa ó máa rí o. Ó ti gbà.